ṣe lọ bó ṣe ń ṣe náà ni ó sì máa ṣe lọ bó ṣe ń ṣe náà ni ó sì máa ṣe lọ bó ṣe ń ṣe náà ni ó sì máa ṣe lọ èèyàn ní ṣe irú èyí kó mọ̀mọ́ lábọ̀ bó ṣe ń ṣe náà ni ó sì máa ṣe lọ. Mo kí gbogbo ojú ìwòran gbogbo ibi tí fídíò yìí bá dé ẹ sàmí àdúrà gbogbo wa la máa jẹun ọmọ o àní rógun alátakò nígbà tó ń jẹ ọmọ wa bá jiná. Àkọlé òjìji ayé tòní ni mo pè ní gbogbo ẹ̀ ló lẹ́san. Kí ló lẹ́san? Ẹ̀yin ọmọ bó bá wù ọ́ tọ́jú òbí ẹ ó lẹ́san tó bá wù ọ́ má tọ́jú ẹ̀ ó lẹ́san. Àmọ́ mo fẹ́ kó mọ̀ pé èkísà ló gbárí o arúgbó sogeri torí ọjọ́ alẹ́ lòbí ṣe é máa ń ṣòwò ọmọ sẹ́rọ̀ ọmọ tẹ̀ ń wò yẹn bísínẹ́sì ni òwò ọmọ ni òwò ni ọmọ lolórin kan fi sọ wípé àjọ là ń dá kọ́lọ́njẹ́ á kó lórí àwọn ọmọ wa àjọ ni tó bá ku owó tí òbí mi ò fi jẹun ó máa make sure pé ọmọ òun ṣàgbọ́dọ̀ jẹun. Tí a bá wá rí ọmọ tí ò tọ́jú òbí ẹ̀ àti tó ń tọ́jú òbí ẹ̀ ṣe rí ọ̀nà nínú abiyamọ o ọ̀ọ́ṣẹ́ mọ̀ palárìnà ni mí tọ̀ mo wá fi ìyàwó kan fún ọkọ rẹ̀ ṣùgbọ́n ní kọ́ńpìnì mi gbò jẹ́ṣẹ́ mi ni ẹ̀ ní lọ gba alága àdúrà tálága àjókòó ń ta inú kọ́ńpìnì mi náà láti máa ṣe gbogbo ẹ̀ la máa ṣètò gbogbo ẹ̀ so alága àdílé ọkọ òun ló wá sẹ́tù mi alága àdílé ìyàwó títí tó fi dijọ́ tá a débẹ̀ báyìí ni mo ṣàrí wípé ẹnìkan ló dúró nídúró alága àdílé ìyàwó mo fẹ́ stop ẹ̀ pé kó má sọ nǹkan kan pé torí prógámù ẹ̀ gẹ́gẹ́ bí alága ìjókòó gbogbo nǹkan tèmi ń ló dẹ̀ ní settlement so mo máa organize nǹkan tèmi tó máa wà well organization ni so ti yé because education máa ń add mọ́ beauty ni ẹ kàn lè organize nǹkan kí gbogbo ẹ̀ kàn ṣe gbùrùgbùrù gbàràgbàrà no ìgbà mo wá ṣe bẹ́ẹ̀ ni bàbá ìyàwó wá pè mí ó ní kán pè mí wá mo wá dá lò bàbá ìyàwó yẹn ó ṣàdúrà fún mi ó ní torí pé wọ́n sọ wípé òun ni kóun ó sanwó alága ìjókòó tó jẹ́ tìdílé ìyàwó ó ní òun sì rèé ó ní bí mo ṣe ń wo òun yìí ó níyàwó gangan tí ń ṣèyàwó lónìí ó ní kò sí nínú ọmọ tí máa ń fóun ní 50,000 ó ní ṣé mo fẹ́ gbọ́ ó ní kò lè ra pure water fóun ó ní kódà àwọn àfẹ́sọ́nà rẹ̀ tí wọ́n bá wá ó ní tí wọ́n bá ra nǹkan wá báyìí ó ló máa dọ́jẹ̀ fóònù ó ní á sọ pé ká má fún bàbá òun lówó jàre tẹ́ bá fún lówó tán ilé ijó ló máa ń kówó lọ ó ní ṣé kò mọ̀ wípé ìdùnnú ló ń jẹ àgbà ni pé ńgbà tóun bá wà fi lo nínú ilé òun á wò pé mo lòún lè lọ ó lọ wò kí mutí lẹ́yìn kó nǹkan lọ síbi tán ti ń jó kóun ṣeré lọ sí klọ́ọ̀bù òun á ní ká fóun ní bọ́tú wọ́tà ó níyẹn lọmọ òun sọ di bàbàrà tó ló máa ń náwó fólórí o olópò máa ń náwó fólórí mo ní wàá o ní ẹ wá fífún yín lówó ó ní kódà bó bá tó lẹ́ni tó fẹ́ fóun lówó kò tó ní jó fóun ó ní kan nínú wọn ló kàn máa wá ń ṣàánú ó ní kí n wá aṣọ tó ń wọ̀ yìí ó lẹ́gbẹ̀ẹ́ ẹ̀ ló rà ó ní ṣùgbọ́n òun ti sọ fọ́lọ́run pé ẹ̀gbọ́n rẹ̀ yẹn kò ní tọrọ jẹ kẹ́yìn ayé ẹ̀ ó nígbà Sunday lóun ní kóun ó fowó alága àjókòó lẹ̀ tówó dẹ̀ pọ̀ lọ́wọ́ òun ó ní ẹ̀gbọ́n tó wá jẹ́ tíṣà tó náà jóbìnrin tó jẹ́ mistress ó ní ló wá sọ pé òun á ṣe alága àjókòó yẹn mo ní so tẹ̀gbọ́n tàbúrò ni wọ́n ní tẹ̀gbọ́n tàbúrò ni wọ́n ní kì í sára ta làwọn lọ gbà ibi mi wá ń lọ lélẹ̀ sórí ìwọ ọmọ tó ọkọ̀ tó ọ̀tọ́jú ìyá rẹ̀ ọba ń bẹ̀ ni o Òṣùpá mọ́tàgbà mọ́lẹ̀ ó sọ nínú orin kan tó kọ
mi ò bórin ni ó wà nínú bedroom kan òun àwọn àlejò wá bá ń bẹ̀ ọmọ kékeré kan wá wà lọ́dọ̀ ẹ̀ ló wá ní pàtàkì òbí ó ní àwọn máa ń sùn sí ìyá àwọn lára ó ní so possible kí ìyá kó wá dàgbà tán kó wá máa sùn sọ́mọ ẹ̀ lára ó ní ìyá ò lè sùn sọ́mọ lára ó ní ọmọ ló lè sùn sí ìyá lára nígbà tí ìyá yẹn bá gbádùn tí ó ṣàìsàn tí nǹkan kò ṣe kò kàn lè wo sùnsùn kó lóun fẹ́ fi òun fẹ́ dọ́là kó a máa lọ sùn sí ìyá ẹ̀ lára kó máa lọ sùn sọ́mọ ẹ̀ lára kò possible ó láǹfààní téèyàn lè ṣe náà ni wípé kéèyàn ò tọ́jú òbí ẹ̀ síbẹ̀ láti wá máa rí ẹyìn ọmọ ráre méfònà kan tó máa ní òun ò ní tọ́jú ìyá àwọn ọlọ́run ní ṣe yín ní ráre gbogbo ẹ̀ ló lẹ́san o ntẹ́mi wá fẹ́ sọ fún wọn tó jẹ́ wípé wọ́n ń tọ́jú òbí tiẹ̀ má wo tàpọ̀ ọ̀tálá sórí gbogbo àwọn dìndìnrìndínróbó yòókù dìndìnrìndínróbó má wo tiwọn kọ́ntínú láti máa tọ́jú àwọn òbí tiẹ̀ o torí gbogbo ẹ̀ ló lérè o àjọ ló ń dá o ìwọ tó ń tọ́jú òbí rẹ àjọ ló ń dá o ìwọ náà kó o yàtọ̀ sí pé ó kó lórí ọmọ kó káàkiri gbogbo àgbáńlá ayé tó ti mọ̀ bá àánú pàdé ni tọ́ra àánú ojú kì í jẹ́ ká tọwọ́ bojú gbogbo gíní sì máa ṣàánú àfòmọ́ nínú igbó ìwọ ọmọ tó ń tọ́jú òbí rẹ àwọn òbí rẹ tí wọ́n ń tọ́jú yẹn àwọn ni wọ́n mọ̀ paradà dé áńgẹ́lì tá a mọ̀ lò fún ọ láti débi oríire àkàsọ̀ tó ń gùn lọ tó lè gùn tó fi gùn débi àṣeyọrí sọ wá rí àwọn yòókù tó jẹ́ wípé wọn ò lè ra pure water fóbi wọn ìwọ fi wọ́n lẹ̀ àwọn náà bá ń bẹ̀ oh my god Prophetess mi ò kọ̀rọ̀ multi-talented ìyá ní wúrà iyebíye tí a kò lè fowó rà ó lóyún mi fóṣù mẹ́sàn-án ó pọn mi fọdún mẹ́sà ìyá ní wúrà iyebíye Wùmí tí a kò lè fowó rà ẹ má lọ wò mí lórí YouTube channel mi Wùmí Òkọ̀rọ̀ TV 081 41 21 40 70 lágbára Ọlọ́run àtẹ̀mí àtẹ̀yìn a máa la ọdún ìjà ẹ ṣé mi dúpẹ́.